ẹ̀yin ọmọ ìyá mi lórílẹ̀‐èdè yìí àsìkò òdodo ọ̀rọ̀ dé ẹ jẹ́ a jọ mọ̀ bẹ́ẹ̀ bí n tí mo sọ bọ́ bá dùn mọ́ nínú máa rún mọ́ra bí ó bá sì dùn mọ́ nínú lọ́rẹ̀ kú lọ́rẹ̀ kó sódò kọ́ parẹ́. agbárí jíjà mi tuntun kí o tó àbọ̀ wá sí àgbáyé tún dé fàdílàtú sheikh Muyideen Ajani BELLO adamunna wáyà tà o ajá balẹ̀ tuntun latest release yàgò yájú ya kílála wá sí tó ń jà rìnrìn Akiyesi Nla kọ́lé ẹ̀ ó ti gbóná ju kìlọ̀ dé àbọ̀ wá sí àgbáyé ó yá. àkíyèsí mo fẹ́ pe ọmọ orílẹ̀-èdè sí gbogbo wa ni mò ń bá wí kò yọ ẹnìkankan sílẹ̀ tọrọ lọ ń jù wá lọ ọba tó jù wá lọ yìí náà láwàá kíyè sọ̀rọ̀ rẹ̀ kí ni ń ṣe wá wèrè tó ṣe wèrè kù lọ́kọlù wá ní àbí ti kí ni. ìkàntúlélẹ́ yìí ẹgbà. ọmọ nàìjíríà ẹni tí ò kírun ẹni tí ò gbààwẹ̀ ẹni tó yẹ pé wà rẹ̀ ní wù ní ìwà abú ni ìwà rẹ̀ lójoojúmọ́ gbogbo bí ntọ́ bá bàjẹ́ òun láàbà ń bẹ̀ gbogbo bí olè bá wà òun láàbà ń bẹ̀ àwọn ní ẹni dojú ìjọba rú. ẹ túbọ̀ kan sí. ìjọba àjàrùn kò séere ìjọba àjẹrin ò séere ìjọba tàná kò séere tìjẹta ò séere tòní náà tẹ́ wá ṣe bí yóò séere ni kò lè séere àwọn tá a filẹ̀ pẹ̀lú wọn ò ní jí orí ṣe. ẹ túbọ̀ kan sí. àní ìbàjẹ́ tó gbòkè tó gbòdò palétíìfù tẹ́ ẹ há ń lẹ̀ yìí tẹ́ ẹ há lẹ́kọ̀ọ́ tẹ́ ẹ há ń bàdàn bó lẹ ti há ń gbọ́ ẹ máa dá mi lóhùn nínú abẹ́ aṣọ yín ni o àwọn tíjọba fi palétíìfù rán ṣé wọ́n há ni àbí hàn ta. kó tún lélẹ̀ yìí ó yá. ẹ fa àwọn èèyàn sípò kò tí ìjọsùn mẹ́ta lọ àti wá ń bá tírílíọ̀nù lákàntì rẹ̀ èé ti jẹ́ kí ló dé ẹ jẹ́ àjọ wò ṣé ẹ dákun tó sọ́lọ́ọ̀nù ló ṣe yùn tẹ́ fi à ń pariwo pé ebi ń pa yín. ẹ túbọ̀ kan sí. mo ń sunkún tó ń rẹ́yìn jú mi tó mi ń jáde ń bẹ̀ mo tún sunkún nú ọkàn. wà á bùkà ní. Allahu Akbar. wà á bùkà kúlà òrí. gbogbo àwọn èèyàn tó sì rí bíi tèmi náà ni wọ́n ń sunkún gbogbo onílàákàyè ní ń sunkún àtúnṣínú àtúnṣíta. ẹ túbọ̀ kan sí. gbọ́dọ̀ olè tí ń bẹ pẹ̀lú pírẹsidẹ́ǹtì gbogbo bí ọ̀rọ̀ yín ò tiẹ̀ sọ̀kalẹ̀ sí ọlọ́run ó fún mi lẹ́mìí gígùn pẹ̀lú ògbó ọlọ́run mo fẹ́ rẹ̀sìn yín mo fẹ́ ẹ̀sìn èyí ti jẹ́ ọdún mélòó lẹ ti débẹ̀ kúrò mi ọjà àwọn ẹlòmíì ò tẹ́. ìkàntúlélẹ́ yìí ó ẹgbà. Emefiele kó adúrú owó Emefiele ó kó adúrú owó ẹ sì ń wo nà ewé làbúrò ṣe máa dírágì ẹ̀ káàkiri kẹ́ ẹ máa dírágì ẹ̀ káàkiri kẹ́ ẹ máa dírágì ẹ̀ mọ́ ọmọ pé at the end n tẹ́ padà sọ náà ni pé ó kó orílẹ̀-èdè jẹ́ a sì gbà ń bẹ̀ èyí tẹ́ ẹ bá ti gbà ẹ̀jẹ̀ àmọ̀ èyí tẹ́ ẹ bá ti gbà ẹ̀jẹ̀ àmọ̀ kò sì gbọ́dọ̀ lọ bẹ́ẹ̀ àtàwọn tó kóru owó bẹ́ẹ̀ wọn à gbọ́dọ̀ lọ bẹ́ẹ̀ tí a bá lọ bẹ́ẹ̀ wàláhì tàláhì ọlọ́run ó change Nàìjíríà. Akiyesi Nla lélẹ́yìí lóòótọ́ ọ̀rọ̀ wa ní Nàìjíríà ti dọ̀rọ̀ sunukun bàbá wa sí àgbáyé ní àfojú sunukun wo Akiyesi Nla ni o ọdún sídìí àti fíìsìdì Akiyesi Nla àti gbé jáde marketed and distributed by Exceltv and Records International sọ̀kù wà lówó dé police station ọ̀fà Excel tó wà lórí tanara ìlú Ògbómọ̀ṣọ́ tó fi mẹ́lẹ̀ tó wà lókèrè junction Mọ̀rán nípínlẹ̀ Kwara àtọ́fíìsì Excel tó wà ní shop U18 and 16 àbí arena shopping complex Bọ́ládé Òṣòdì Lagos telephone 08013533988 gbogbo àwọn orin àti sinimá tó ń jáde nílé iṣẹ́ Excel tún lè máa rí wò lórí YouTube Exceltv ẹ subscribe sórí ẹ̀kẹ́ ríran wò audio CD àti VCD latest release bàbá wá sí àgbáyé Sheikh Muyideen Ajani BELLO tó pa kọ́lé ẹ̀ ní Akiyesi Nla ó ti ń ta wìtìwìtì báyìí o.